Ẹ káalẹ́ o. Good evening, everyone. Ẹ káalẹ́ o. Wọ́n ní ayé ò dúró Sùúrùlérè mọ́, especially àwa obìnrin. Wọ́n ní Ọlọ́run ṣògo lókù tó ń kálukú ń lò. Wọ́n ní ayé ò bá yàn forí tì mọ́. Ibi ọbẹ̀ bá gbé dùn, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ń lọ. Àkọ́kọ́ ná, èèyàn fẹ́ olówó kò guarantí ìfọ̀kànbalẹ̀. Èèyàn fẹ́ tálákà kò guarantí ibùjókòó ayọ̀, kò guarantí ìdùnnú. Ṣé ẹ dẹ̀ rí experience tí ẹnì kọ̀ọ̀kan ti ní àwọn tán jẹ́ òbí? Ìyẹn ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ wò wípé bàbá rẹ tí mo bá bẹ̀rẹ̀ kí ló fi san fún mi? Bàbá rẹ tí mo bá jìyà èmi ló fi san fún mi. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin àgbà náà lẹ sọ wípé bí ẹyẹ bá ṣe lọ òun ni wọ́n ó ṣe sọ̀kò rẹ̀. Ìtọ́jú ọ̀pọ̀lọpọ̀ tí ń rí ní ìsìn ló mú kí àwọn èèyàn ó máa dásà wípé ó sàn káwọn ó máa sunkún nínú private jet ju kí àwọn ó máa sunkún ní face me I slap you lọ. Ọ̀pọ̀ ìrírí tí ẹlòmíì ti rí òun ló jẹ́ kí ẹlòmíì máa ṣe kíni, ló jẹ́ kí wọ́n kàn máa dásà mọ́ wípé ó sàn kí àwọn ó máa sunkún nínú AC ju kí àwọn ó máa sunkún níbi táwọn ó tún ti máa mú àǹfààní fẹ́ra lọ, tí ooru ó ti mú bí ìgbà tí wọ́n bá gbé èèyàn sínú oven búrẹ́dì. Ọ̀pọ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ni. Ẹlòmíì ìrònú sí mentality yìí orí social media ló ti píìkì ẹ̀. Ẹlòmíì píìkì ẹ̀ látàrí wípé ó fẹ́ máa lo lifestyle tó jẹ́ wípé àwọn òbí rẹ̀ gan ò lò. Ó fẹ́ kí lifestyle yẹn kó ṣe kíni, kó torí ń bẹ̀rẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n sọ wípé tí obìnrin bá rí ọkùnrin tí ò so oògùn owó, tí ò lówó lọ́wọ́, wọ́n ò ní wípé àwọn ò lè fi hàn nítorí wípé kíni, àwọn ò ready láti bẹ ẹnikẹ́ni jìyà. Wọ́n ní tí obìnrin ò bá rí wípé ọkùnrin bá nílé lórí, tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò bá rí kí ọkùnrin onímọ́tò kó máa fi ṣẹ̀ṣẹ̀ rìn, wọ́n láwọn ò lè fẹ́ nítorí wípé kíni, àwọn ò lè bọ́n jìyà. Ẹ wàá sọ wípé ẹ mọ̀ bú wọn. Ọjọ́ orí kọ́ náà fi ń ka ìrírí o. Ìtí ẹlòmíì ti rí lẹ́nu ìgbà tó ti délé ayé yìí, tó bá bí àgbàlagbà míì kò tí ì rí làtà rẹ̀. Tí a bá sì sọ wípé ó wọ́ wá, ẹ jẹ́ a béèrè lọ́wọ́ ẹ̀yin bàbá wọ̀nyí, owó yín náà là á ti béèrè. Àwọn ìyàwó, àwọn ìyá tó bá ń jìyà ní tòótọ́ tán dúró tí ń gbà tẹ́ ẹ̀ ní nǹkan kan, kí lẹ fi san fún wọn? Ìbéèrè ní ẹ máa béèrè lọ́kàn àyà yín. Lóòótọ́ là ń jáde, lóòótọ́ là ń sọ, lóòótọ́ là fi ń gbára wa nímọ̀ràn gẹ́gẹ́ bí obìnrin wípé ẹ má jẹ́ a máa dúró wípé abọ́kùnrin jìyà. Ẹ jẹ́ kí àwa gan ká ṣe kíni, ká mójútó ayé ara wa. Obìnrin míì bá ọkùnrin jìyà débi wípé in fact àwọn tí ò yẹ kó ṣe gan fún ọkùnrin míì ó ṣe,
at the end ibi náà náà fi san fún. ṣerú obìnrin bẹ́ẹ̀ tó bá tún wá ní ọmọ rẹ̀ kan ó tún lóun fẹ́ lọ bẹ̀rẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ ǹjẹ́ irú ìyá bá wọn ó gbà kọ́mọ rí ó lọ bẹ̀rẹ̀ níbi tóun ti bẹ̀rẹ̀ tí ò sí kókó. ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ni wípé kí ọkùnrin àtobìnrin kan jọ bẹ̀rẹ̀ ayé wọn nígbà tí ò sí nǹkan kan kọ́lọ́hún ó sì gbàdúrà wọn kan fi mọ́ra wọn. kò sí ní tó dáa tó, kò sí ní tó rẹwà tó, kò sí ní tó máa ń wúyàn lórí tó jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n when it come to wípé ẹjọ́ bẹ̀rẹ̀ ó wá tó stage tí Ọlọ́run ti dá ẹ lọ́lá tọ́lọ́run ti gbàdúrà yín, ìgbà náà lẹ wá rí wípé eléyìí ò fìtì mẹ́mọ́, eléyìí kì í ṣe ẹni tí mo lè fi hàn láwùjọ pé ìyàwó mi ní, eléyìí ò yẹ mí mọ́. àwa dúró ẹ fi ibi sanrú obìnrin bẹ́ẹ̀, ẹ wá imagine wípé kírú ọmọ tiẹ̀ náà kó wá ní èèyàn kan táwọn jọ bẹ̀rẹ̀ ní kinní ni àwọn ló ń wá o, ẹ lérò pé yóò gbà. èmi a máa sọ ní gbogbo ìgbà, ṣe rí ìwà tí ọmọ ọkùnrin bá ń wù tí ọmọ obìnrin bá ń wù ẹ wà lọ́nú ilé wọn, bọ́mọ òòjọ́ ṣòkòtò yóò jọ kíjìpá. just check their family. ẹ rí traces ẹ lára àyà tàbí lára bàbá. ìtí ọmọ bá fi lè ní determination wípé kinní yìí báyìí ni mo ṣe fẹ́ rìn tèmi, ẹ lọ wọnú ilé wọn, inú ilé wọn náà ni ó ti develop feelings yẹn. yàtọ̀ fún pé àwọn òbí tó jẹ́ pé fẹ̀kan tẹ́lẹ̀ náà wọn ò ní kan ṣe, because òbí mi Ọlọ́run kan nípa ọmọ ó gbára rẹ̀ wáyé ni kò ní ìwúlò kankan. òǹgàn òwúlò fúnra rẹ̀ dípò pé ó wúlò fọmọ kan. yàtọ̀ fáwọn òbí kí ọmọ tó jogún èmi ó jẹ ọgbọ̀n. kò sí òbí tí ó ṣe dààmú pẹ̀lú ọkùnrin tí wọ́n ó jọ fẹ́ra wọn tí wọ́n ó jọ bẹ̀rẹ̀, tí ọkùnrin ó wá bá débi wípé Ọlọ́run gbàdúrà rẹ̀ tí ó wá kọjú rẹ̀ sórun alẹ́ tí ó tún wá advice ọmọ wípé ibi tí mo ti bẹ̀rẹ̀ ni òun ti bẹ̀rẹ̀. mo ṣe fídíò kan some months ago. ẹ má fi òṣì encourage ọmọ. èèyàn àtẹ̀yàn jọ jìyà yẹn òmíì wípé wọ́n ò ní ayọ̀, wọ́n ò ní happy home. ó dẹ̀ bọ́kùnrin àbó obóbìnrin red maid, ìyẹn òmíì wípé kílé yín ó mọ́ tòrò. ṣùgbọ́n tí a bá ní ká wò ó, mo máa ń sọ ẹ̀yin ọkùnrin ò sì kì í fẹ́ gbọ́ kí obìnrin kó ṣe kíni, kí obìnrin ó jẹ́ èèyàn, kì í fẹ́ gbọ́ sétí. wọ́n á ní ṣe òun náà fẹ́ máa pàṣẹ nù ilé ni, òun náà fẹ́ máa ṣe bẹ́ẹ̀, ó fẹ́ máa ṣe tán ni, òun náà ó fẹ́ máa gapá ni. ọkùnrin mélòó ló fẹ́ kí ìyàwó rẹ̀ kó lówó jùlọ kó bọ́ta kó wá sọ? ọkùnrin mélòó ni máa ń gbà kí ìyàwó orí ó soríire jùlọ? ọkùnrin mélòó ni kì í ṣe obìnrin tí ó máa darí káàkiri? yàtọ̀ fún wípé ọ̀tọ̀ ni kéèyàn ó ṣe kíni, kí èèyàn ó ní respect fọ́kọ. ọ̀tọ̀ ni kí ọkùnrin tẹrí ògo èèyàn bá kó mọ̀ ti ẹ̀jẹ̀ ó gbérí rárá. ọ̀tọ̀ ni kí ọkùnrin dominate ayé èèyàn to the extent wípé tó o bá rí ọ ti ẹ̀jẹ̀ èèyàn nú ayé. ọkùnrin mélòó ló lè sọ wípé kíyàwó òun lówó jù ń lọ kó bọ́ síta kó wá sọ? mélòó? good afternoon good evening my sister, ṣe wá pa. ọkùnrin mélòó? ẹ kàn ń bú àwọn obìnrin ni. ìrírí ṣàgbà ọgbọ́n, ìrírí ó ṣe àgbà ọgbọ́n. ṣẹ́ni tó rí yẹ ẹ̀, tó rí bàbá ẹ̀, tó rí wípé nígbà tí bàbá mẹ́ẹ̀kì ẹ̀ tán ó rí itú tí ń fi ìyá rẹ̀ pa, sóò náà tún gbọ́dọ̀ sírú mistake yẹn. because at the end náà you people náà lẹ́ẹ̀mọ béèrè wípé kí ló wá ṣe fún mi, so yá mi lówó ṣòwò ni,
sóun ló yá mi lówó tí mo fi kọ́lé ni, sóun ló wá ṣe gbá fún mi ni, sóun ló wá ṣàwo fún mi ni. Ìtorí ẹ̀ náà làwọn obìnrin fi ń jáde là ń create awareness pé owó ń tán pè ní owó unisex ni. Obìnrin ní owó, ọkùnrin ní owó. Ìtò bá ti lè múyàn sọ wípé ọkọ ni ó ń jẹ́ kí obìnrin míì kó para rẹ̀. Òun ló ń jẹ́ kí obìnrin míì kó wọ depression. And enough is enough. Ṣé ẹ mọ̀ iye obìnrin lẹ́nu ìgbà tí ọdún tó lọ yìí tó ṣe títí di ọdún yìí, ṣé ẹ mọ̀ iye obìnrin tó ti para rẹ̀ all because of what? Kí ọkùnrin. Ìtorí ẹ̀ làwa náà fi ń jáde là ń encourage ara wa. Owó unisex ni. Èèyàn dẹ̀ bá ọkùnrin bẹ̀rẹ̀ níbi pé kò sí nǹkan kan, ìyẹn ò ní kí ó bá lówó lọ́wọ́ tán kó fowó mọ̀. What of tó bá tiẹ̀ jẹ́ wípé ìyàwó ìgbà ni ló fi ọ̀sẹ̀ ń kọ́ pé ìtagbára mi ká nígbà yẹn nù. Nígbà tí mo lówó lọ́wọ́ ni mo ṣẹ̀ mọ́ ẹni tó wù mí. Àbẹ́ mọ̀ pé mo ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Tọkùnrin yóò nígbà tí ò sí nǹkan kan àbí nígbà tí yóò bá lówó lọ́wọ́ náà ṣé ẹni tó bá wù só lè kọnu sí. Ṣebí nígbà tí èèyàn bá ní owó lọ́wọ́, because nígbà mi àmọ́ ń sọ náà ni ìní òwò wípé eléyìí ló fit mi. Now ṣé ọ̀pọ̀lọpọ̀ obìnrin wá ní ọkùnrin ti ṣerú nǹkan báyìí fún? Ọlọ́run ló mọ iye ìyà tí obìnrin míì jẹ. Ní àwọn ìyá wa wọ́n jẹ ìyà, ọ̀pọ̀lọpọ̀ wọ́n jẹ ìyà gan. Ọlọ́run ló mọ iye eré tí obìnrin míì bá ọkùnrin sá kó náà sá lè jẹ́ èèyàn nínú ayé. Ẹ wá béèrè wípé ńgbà tó jẹ́ èèyàn tán kí ló fi san oore? Kí ló fi san oore? Ìtú yóò fi san oore náà ni wípé ó fẹ́ kíní lé, ó fẹ́ kejì lé, ó fẹ́ kẹta lé. Wọ́n wá abandon rẹ̀ sínú ilé. Ó lò ní ìyá òun. Sí òun ò ní ìyá, sóun ló bí olódẹ̀jẹ̀ lé lórí. Àbí kó abandon tọmọtọmọ. Kó tiẹ̀ mọ́ sùján mọ́. Nígbà máa wà wí lọ wọ́n wá wí bọ́ kì í sojú lásán wá ni. Ìwọ ṣe rìn bí tí wọn ò ti ní fojú lásán mú ọ. Ìwọ ṣe rìn bí tí wọ́n ti bà tiẹ̀ jẹ́ tí wọ́n ti dì ọ mọ́lẹ̀. Torí àwọn èèyàn ń sọ opinion wọn lórí ọ̀rọ̀ ọmọ Afusa wípé tí ó bá jẹ́ wípé ọkùnrin ò bá ní nǹkan kan, obìnrin náà ò fẹ́ fi ọmọ. Ìdínú tóbìnrin ò fi fẹ́ fi ọkùnrin tí ò bá ní nǹkan kan mọ́. Ìdínú tí obìnrin náà ò fi fẹ́ bẹ̀rẹ̀ níbi pẹlẹbẹ tẹ́ ń wò kó yẹ kán ti mọ́ bẹ̀rẹ̀. Torí kò sí ẹ̀san kankan tẹ́ ẹ fi ń san oore fún wọn. Kò sí ẹ̀san kankan tẹ́ ẹ fi ń ṣe kíni tẹ́ ẹ fi ń san oore fún wọn. Ọ̀dọ̀ ẹ̀yin òbí náà ló sì ti wọ́ wá. Ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì, ẹ̀yin náà bí obìnrin, ẹ̀yin náà bí ọkùnrin. Sẹ́yìn náà lè gbàdúrà. Ntẹ́ ẹ ṣe fún ìyàwó yín pẹ̀lú gbogbo ìforítì rẹ̀, pẹ̀lú gbogbo ìlàkàkà rẹ̀ kọ́mọ yín ó fojú irú ẹ̀ lé ọkọ. Mélòó nù yín ló lè gbàdúrà rẹ̀? Ìtí ojú àwọn èèyàn ń rí. Ẹ kálẹ́ mà. Ohun tí ojú àwọn èèyàn ń rí ló fi di wípé wọn ò advice àwọn ọmọ wọn mọ́ kán lè mọ́ bá ọkùnrin kankan bẹ̀rẹ̀ ní pálọ̀ àbí kó lọ mọ́ bẹ̀rẹ̀ ń yàrá. Ẹ̀ẹ́dẹ̀ rí ní ìsìn wípé àwọn òbí gan wọ́n ti náwó lé ọmọ obìnrin lórí. Ayé ẹjọ́ wọn sọ wípé ọmọ obìnrin ò jẹ́ nǹkan kan. Wọ́n ti mọ̀ pé ọmọ obìnrin gan jẹ́ mẹ́wàá. Ìyà ń jí ọ̀pọ̀lọpọ̀. Látàrí wípé ẹjẹ́ àjọ bẹ̀rẹ̀. Mo fẹ́ mọ rúùtù ọ̀rọ̀ ọkọ mi. Ngbọ́ ọmọ rúùtù ọ̀rọ̀ ọkọ náà tí tọ́rọ̀ náà dé náà kò sí kókó. Kò sí kókó. Ìdínú tí àwọn obìnrin náà ò fi ṣe kíni tí wọn ò fi mọ́ bá ẹ dúró ní sùúrù lérè mọ́ tó fi jẹ́ pé Ọlọ́run ṣògo ló ń kálukú wá káàkiri. A lot of obìnrin ní ọkùnrin ti lù pa.
tí ẹ bá dẹ̀ wá trace family wọn lọ ẹ rí pé kò là kò ságbe ní kò ṣe pé kò sí nǹkan kan kò sí nǹkan kan nírú ọwọ́ ọkùnrin bẹ́ẹ̀ abẹ́ni tó mú òróró gbóná tó dá léyàwó rẹ̀ la tó lówó lọ ṣé mílíọ̀nìà ni ṣé bílíọ̀nìà ni èyí owó kò sí ìfẹ́ tó tún yẹ kẹ́ ẹ mọ́ fi ràn rẹ́gẹ̀rẹ̀gẹ̀ kẹ́ ẹ mọ́ fi ṣe kẹ́ ẹ mọ́ fi hàn sí ẹ nínú ilé ẹ tún láàkì ẹ wá àwọn obìnrin tí ó jókòó tì lórí kò sí nǹkan kan lórí pé ọmọ méje wà nílé 2000 rèé mo bá manage rẹ̀ wọ́n tún béèrè lọ́wọ́ yín wípé kí lẹ ká fi rà ẹni ṣé kẹ́ ẹ lọ jalè ni ẹ tún lọ́rọ̀ rẹ̀ lẹ́nu ẹ tún ní ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu òkè ó yẹ wá sọ fún mi obìnrin mélòó ló wá gbàdúrà irú ìyà tó ń jẹ lọ́dọ̀ ọkọ ló gbàdúrà rẹ̀ fọ́mọ abẹ́rò wípé ọ̀pọ̀lọpọ̀ òbí tó wà nílé ọkọ ní ìsìn ẹ rò pé torí ọmọ lọ̀pọ̀lọpọ̀ wọn fi dúró ẹ rò pé torí pọ́n nífẹ̀ẹ́ yín ni dey play ní tí ojú obìnrin míì ti rí ní àwọn ìyá yẹn nílé lọ́dọ̀ ọkọ ká máa sọ pé lọ́dọ̀ fámílì ọkọ ètò rí lọ́dọ̀ ìyá àti ẹ̀gàn gẹ́gẹ́ bí ọkọ sọ lè gbàdúrà rẹ̀ fún lórí ọmọ rẹ̀ kọ́mọ rẹ̀ orí lájì ẹ̀ ìdínú tí wọ́n fi ń wá olówó káàkiri torí ọ̀pọ̀lọpọ̀ mo rí ibi tí àwọn èèyàn ti ń blame mama àbítì mo rí ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti ń blame Afusa pé ẹ ṣe bọ́ọ̀ náà ń wó lówó kiri olóṣìlẹ̀ bá ní ó mọ wá kiri ẹni tí ó mọ bọ́lẹ̀ ẹ̀ bá ní ó mọ wá kiri ẹ̀tẹ̀lẹ́yìn ẹ̀yìn ó fi ilẹ̀ tẹ́ mọ palàpalàpà sẹ́yìn ẹ̀yìn gbàdúrà rẹ̀ kó jẹ́ pé ìyàwó ọmọ yín ni ó mọ ọmọ yín àbí owó ń wá dà bẹ́ẹ̀ náà lówó ti dọ́wọ́ rẹ tó pẹ̀lú gbogbo sí aburú tí tárákùnrin náà ń ṣe síbẹ̀ lówó dọ́wọ́ rẹ tó ní gbérù màá bá lọ bẹ́ẹ̀ lówó dọ́wọ́ rẹ tó. èmi a sì máa sọ ní gbogbo ògbà gẹ́gẹ́ bí àwọn èèyàn náà sì ṣe ń sọ lórí ìkànnì yìí obìnrin gan kó ní life ọwọ́ ẹ̀yin òbí náà ló sì ti wọ́ wá nínú mélòó tẹ́yìn bí ní ìsìn mélòó nú wọn lẹ́tọ́ tó jóbìnrin mélòó nú wọn lẹ́tọ́ èmi ti rí bàbá tí ọmọ rẹ̀ lọ bá wípé dádì mi mo fẹ́ ṣèyàwó tó ní láti máa sọ fún ọkọ ọmọ wípé tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ ṣèyàwó ẹ kọ́kọ́ sí àga sí ti rúùmù mi ó ti gbómi òdẹ̀ lè jẹ́ káwọn àlejò ó bá báyìí lẹ́yìn ìgbà náà ẹ ra aṣọ sí mi lọ́rùn lẹ́yìn ìgbà náà ẹ ra bàtà tí ń wọ̀ lẹ́yìn ìgbà náà ẹ ṣẹ́wó sí mi lápò lẹ́yìn ìgbà náà oúnjẹ engagement ẹrù ìyàwó tó yẹ kẹ́ kó wá ẹ ti kó wá látọjọ́ Thursday torí inú rẹ̀ nìyí ti ṣe fún nígbà táwọn ẹbí rẹ̀ bá wá ní ọjọ́ engagement èmi ti rí bàbá tó ṣerú ẹ̀ ṣé bàbá ń gan fúnra lára rẹ̀ só hùwà àlùbáríkà sóbínú ẹ kàn lọ́mọ ń wó lówó kiri níbo ṣe pé inú ìṣẹ́lò náà ti ń bọ̀ kò dẹ̀ sí kókó ẹ tún fẹ́ kó continue life ẹ̀ nínú ẹ̀ ni èyí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ òbí mi ò fi lọ́mọ lọ èyí ìwé wọn ò rán èyí okòòwò wọn mo sì máa ń sọ ní gbogbo ìgbà ṣe rí àwọn òbí tí wọn ò bá tọ́mọ wọn àwọn náà máa ń dìmáàndì jù ibi tí igi wọn wọ́wé dé wọn ò ní tọ́jú ìyàwó tán fẹ́lẹ́ tó jẹ́ ìyá ọmọ wọn ò ní tọ́jú ọmọ ẹ jẹ́ kí ọmọ yẹn jàjà lọ mú ọkọ wálé orí ọkọ ọmọ wọn sì gbogbo bùkátà lé tó jẹ́ wípé ẹlòmíì gan yóò fẹ́ máa wò wípé ó yàtọ̀ o bàbá yẹn make sure pé wọ́n ra àga fún bó dẹ̀ ṣe ni wọ́n ó ṣe náà ṣe ń tòótọ́ nítorí òun ò tí ì ráyè ìgbéyàwó ẹ̀ tí wọ́n á mọ tó fọ́nì jù ọkọ náà ló tún tọ́ ọmọ o ọmọ ìgbà náà ló ń tọkọ wá tọrọ òun náà ló tọ́ èmi máa ń sọ fẹ́yìn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ yín náà kọ́ lóun kúkú ṣàánú ni bọ́n bá ń gbè sí lẹ́yìn ìgbà míì náà ẹ̀yin gan ò ṣàánú ara yín
ká wá àzùn wípé irú máa yẹn ò bá fẹ́ kò bá fẹ́ mọ́ látàrí gbogbo tí bàbá ti ní lọ mélèé wá lọ mú tàn wá lọ mú ti bí wá ẹjọ́ torí Ọlọ́run tí ò ti bá yé ọmọ jẹ́ kọ́kọ́ wá rà gánà lẹ́yìn ìgbà tó bọ́ ọtọ́ mọ tán tó sì ojúṣe tó ọ̀ṣe. Àwọn bàbá náà wọ́n tún wá mọ́ jáde káàkiri nígbà òsàn lówó wọn mọ́ wá ká ṣé wọ́n gan ọ̀fìfẹ́ hàn sọmọ inú ilé ọ̀ lówó lọ ìyá ọmọ ọ̀fìfẹ́ hàn sí ọmọ gan kò tiẹ̀ ní kò mọ tí ń jẹ́ lọ́ọ̀fù rárá pé yẹn tiẹ̀ mọ́ fìfẹ́ hàn sọmọ òun náà wò pé bí n bá kúrò ilé olówó náà tán sí mi ń sìnkú sí kò sí ní tó burú sí kò sí ní tó burú sí ẹ jẹ́ máa tọ́ ọmọ tí àwọn òbí bá kọ̀ láti máa tọ́ ọmọ irú nǹkan bẹ́ẹ̀ ò ní yé wáyé torí kò sí ọ̀dọ́ ní ìsìn tó fẹ́ dúró sùúrù lérè mọ́ ẹ mọ́ jẹ́ ǹtẹ̀ Ọlọ́run sògo lókùn tó everybody ń wá káàkiri kò sí ọ̀dọ́ tó fẹ́ dúró sùúrù lérè Ọlọ́run sògo lókùn tó ń kálukú ń wá káàkiri látàrí nǹkan tí àwọn òbí wọn ti fi náà wì lọ́dọ̀ bàbá wọn látàrí tí bàbá mi báyìí tí ẹ ti ẹ̀rí yìí gbọ́dọ̀ mọ́ dákọ̀ ìlú kan tí ẹ bá dá skul lẹ́ǹbẹ̀ wàláì tí owó skul mo ṣiṣẹ́ ń bẹ̀ 3,500 lówó skul òbí mi ò sanwó táàmù méjì tó jẹ́ pé ẹ̀mọ̀ ọ̀bìyàn ni 3,500 ní táàmù kan o ẹ wá lọ wọ́n ní agbo kínní láàárọ̀ kùtùkùtù lẹ́ẹ̀tì bọ́n nílé ọtí wọ́n ti ẹ̀kúndùn fàájì ìlú lọ́pọ̀lọpọ̀ in fact wọ́n kúndùn fàájì àárọ̀ kùtùkùtù bá ẹ̀bọ̀n lé ọtí èyí ọmọ obìnrin wọn ò ní tọ́ èyí ọkùnrin wọn ò ní tọ́ wọn ò ní ṣe nǹkan kan lórí ọmọ ọ̀dọ̀ wọn mo ti rí wípé ọmọ ní ó fira rẹ̀ sẹ́nu ọ̀kọ́sẹ́ ọmọ tó ní ìyá láyé tó ní bàbá láyé o fúnra rẹ̀ ni ó rè kọ́sẹ́ fúnra rẹ̀ náà ni ó tún wá lọ gba àyè tí ó mọ owó tí ó fi ṣe freedom tí ì ṣe pé bàbá ti kú tí ì ṣe pé ìyá ti kú ṣé tí irú ọmọ ilẹ̀ ní kórè fẹ́ à ń bẹ lọ́hùn ṣé bẹ́ni tí ó ti ẹ̀gbọ̀n yànù lára rẹ̀ díẹ̀ sóun náà kọ́ ni ó mọ wá káàkiri àbọ̀mọ tí ń ṣe làálàá ká bí ó ṣe ṣe freedom tó bá wá rí ọkùnrin kan sọ pé sẹ́yìn ẹni kò sí problem sí kò ní tẹ̀lé àwọn òbí gan ní èlòtì láti ṣe wọn ò tọ́ mọ́ tó bá jẹ́ wípé irú man tó pààyàn ní ìsìn tó kún wẹ́lẹ́wẹ́lẹ́ tó bá jẹ́ pé àwọn òbí rẹ̀ bá tọ́ ni bóyá sẹ́ná ni ó yá kọ́kọ́ lọ kọ́ sẹ́ná bọ́ọ̀tì ẹ̀ lọ lé kéwú ṣé ẹ rò wípé ó ṣeé ṣe kó mọ̀ bára rẹ̀ nù pòsíṣàn tó bára rẹ̀ ẹ mọ̀ jẹ́ àtànra wa ó ṣeé ṣe kó mọ̀ bára kì í ṣe gbogbo ọmọ ni ò ní réèyàn tọ́ tí ó padà ya ọmọ àwọn tí ń padà ń ya ọmọ péréte ni kì í ṣe gbogbo ọmọ lòbí ò ní tọ́ tí wàá gbọ́ pé mo túnra mi bí kì í ṣe gbogbo ọmọ péréte báyìí òun làwọn tí mò ń túnra wọn bí àwọn tí ò bá wá túnra wọn bí náà kí lẹ rò pé wọn ó yà ìdínú tó jẹ́ wípé kálukú òdú ó sùúrù lérè mọ́ Ọlọ́run ṣògo náà wá káàkiri torí àwọn gan láti ibi tán ti ń bọ̀ inú ìyà ni kò sí ẹni tí ó tún gbàdúrà kó sẹ́rù rẹ̀ kanú ìyà kò sẹ́ni tí ó gbàdúrà kó sẹ́rù rẹ̀ kanú ìyà ẹni tí bá ń bọ̀ bí àwọn òbí rí ò bá tiẹ̀ lówó lítùtàn ní tán bá ná lé lórí tó sì yọ kò lè lọ fẹ́ni tí ò ní sẹ́ lápá bó ni ó ṣe wá bó ni òbí tèmi ó ṣe wá tọ́ mi tí wọ́n gbìyànjú tí wọ́n sọ pé nínú kò sí kò là kò ságbe tí wà ní ó dáa o ẹni tí ò tiẹ̀ wá ní kankan tí mo tún fẹ́ mọ́ bọ́ ni mo fẹ́ lọ sọ tí kò sẹ́ni tí ó ṣerú ẹ̀ kò sẹ́ni tí ó ṣerú ẹ̀ ṣùgbọ́n àwọn òbí gan ò tọ́ mọ́ ìdínú tí wọ́n fi ń sọ wípé wọ́n bá rí olówó ṣé wọ́n fi ṣe wò ní owó lówó náà náà wá káàkiri tán bá rẹ́ni tí ò lówó lọ́wọ́ ẹni tí ò ní mọ́tò wọn ò ní fẹ́ òkè o tán bá wá ń wẹ́ni tó lówó tí wọ́n ń wẹ́ni tó ní mọ́tò tó nílé lórí ṣé wọ́n ní ó mọ̀ pààyàn ni àbẹ́ni tó bá ń ṣiṣẹ́ gidi tó ní source of income ṣé àtìrí ọmọ 25 tó ń ṣiṣẹ́ tó dẹ̀ legit tó ń kọ́lé ni tó ń ra mọ́tò bẹ́ẹ̀ dẹ̀ láróbìnrin
but the more táwọn obìnrin tá a bá try láti ṣe kíni tá a bá try láti jẹ́ kí iye wa ó sọ tí iye yẹn ò bá ì tí ì sọ ẹ má jẹ́ ń tàn yín kò síbi kankan tá ń lọ wọn ò ní yé èèyàn wá jẹ wọn ò ní yé waste obìnrin dànù bí nǹkan tí màámi ń béèrè lọ́sàn-án nínú live video wípé ìwọ gan gẹ́gẹ́ bí obìnrin ọmọ mélòó ló lè tọ́ ọmọ mélòó ló lè tọ́ tí ọkùnrin kan dì máa ìwọ gan fúnra lára rẹ káti wá sọ wípé ó dá gbáú lónìí kọ́kọ́ gan mọ́ disappoint ẹ kó mọ̀ jẹ́ pé ẹ̀yin àti ẹ̀yin méjèèjì jọjà kó mọ̀ sí nǹkan kan lẹ́mìí tí ì ṣe àwa la ni tẹ́lẹ̀mí bá gbà lẹ́nu ọkọ rẹ mélòó ló lè tọ́nú ọ̀tọ̀ tó lẹ̀ tí àwọn obìnrin ò bá tí ì mọ jókòó ká mọ̀ béèrè àwọn ìbéèrè lọ́wọ́ wa ọ̀nà wá sì jì ọ̀nà wá sì jì torí ọmọ téèyàn bá lè gbọ́ bùkátà lórí ẹ̀ téèyàn bá lè dátọ́ lọkùnrin ó sọ wípé òun ò lágbára níwó sọ wípé ó yá ẹ mọ̀ nìṣó ń bẹ̀ ẹ mọ̀ nìṣó ń bẹ̀ àwọn òbí kan wà bẹ́ẹ̀ àwọn òbí alálùbáríkà kan wà bẹ́ẹ̀ tó jẹ́ wípé tí wọ́n bá sọ wípé ọmọ àwọn kì í ṣe pé owó yẹn wọ́n pa sílé o tán bá ní ọmọ àwọn yóò ṣe ní àwọn ìyá ó máa ṣe ẹ wo ìyá tí mo rí fídíò ìyá kan tó na àǹkárá sílẹ̀ tí ń náwó lórí ọmọ tó ní láti ìgbà tí bàbá wọn ti kú ó lóun ó kàwé ó lóun sì ní sóòkà ó fojú sí i mọ́ wọ́rì ìyá yẹn dẹ̀ tọ́ ọmọ yẹn single handedly ó tọ́ ó parí yunifásitì ibẹ̀ lóbìnrin mi kò tí ì tọ́ ọmọ dé primary school kò tí ì lájá wọ́n ti ń ka má bí obìnrin ó lóun fẹ́ sanwó school ọmọ ẹ mọ̀ béèrè wípé mélòó rẹ̀ lẹ fẹ́ dó tẹ́ fi kọ́ ọmọ wọ yunifásitì tí ó fi graduate wọ́n ti ń lu àwa obìnrin lọ́pọ̀lọpọ̀ jù wọ́n ti ń lò wá jù bẹ́ẹ̀ bá gbọ́ tọkùnrin bá máa sọ wọ́n á ní ìwọ ṣáà ti lówó lọ́wọ́ tó o bá ti lówó lọ́wọ́ kò sírú obìnrin tó o fẹ́ fẹ́ tó o ní fẹ́ bọ̀ kí ló ṣàwa kí ló dé tó jẹ́ wípé eré ọkọ làwa ń sá tí ọmọ mi bá ti parí yunifásitì báyìí tó ti ṣe tán ni bàbá ìyá ó ti máa ṣe mítìn ilé obìnrin máa pẹ́ sùn sọ̀ọ́ ní lọ ilé ọkọ ni sọ̀ọ́ ní márì ni kí ló dé tó jẹ́ wípé eré ọkọ lẹ́mọ̀ kọ́kọ́ ń bá obìnrin sá ìwé tó tiẹ̀ kángan tiẹ̀ ní ìwò wípé yóò fi ríṣẹ́ yóò tiẹ̀ fi wúlò fúnra rẹ̀ gan kó tó máa lọ ilé ọkọ. kò síṣẹ́ kò síwèé ilé ọkọ ẹ̀ náà ni ilé ọkọ ẹ̀ náà ni ló ń kálukú náà dẹ̀ ló sọ a lot of people di single mother lẹ́nìí bó ṣe sáré wọbẹ̀ náà ṣe sáré jáde etí ojú ẹlòmíì tí ò tiẹ̀ sá jáde gan rí ẹnu gan ò ṣe é ròyìn ní tí ojú obìnrin mi rí ṣé báwo obìnrin ṣe fẹ́ kọ́ntínú ní ẹ jẹ́ àsùn ẹ jẹ́ àronú ara wa wọ́n ti ń pa ọ̀bẹ ẹgbọ́ ní mo ṣe fídíò ní àná mo ní ẹ dákun ṣé wọ́n fi ọkùnrin ṣòwò ni ṣé ọkùnrin ò ṣe é sí owó ni tó fi wá jẹ́ pé obìnrin ni eléyìí nǹkan obìnrin ni eléyìí nǹkan obìnrin ni wọ́n ṣe ń pọ ọmọdé náà ń pàgbà bẹ́ẹ̀ náà ń fipá báwọn ọmọ kéékèèké sùn kí ló dé ẹ jẹ́ káwọn obìnrin náà ká jí gìrì béèyàn bá ń wá olówó náà ká tó náà ò rẹ́dì láti upgrade ayé ara rẹ̀ kó nǹkan ó ṣiṣẹ́ ọlọ́mọdé ó pàdé ikú lẹ́sí ògbèjì béèyàn bá jẹ́ kí material things ìtí èèyàn lè ṣiṣẹ́ rẹ̀ kó rí fúnra lára rẹ̀ tó bá jẹ́ kó entice ẹ̀ débi wípé yóò ti wá lọ bọ́ sọ́wọ́ wrong hand ọlọ́run ò ní jẹ́ wípé kó jẹ́ ikú náà ni ó padà gbẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ ni o eré ọkọ ni wọ́n ń sá eré ọkọ wọn ò mọ̀ sá fún wa bọ́mọ bá kọ́ṣẹ́ tán báyìí ọmọ mi tó bá kọ́ṣẹ́ tán kó tó ṣe freedom ó ti lóyún wọ́n ní ó ti parí ó ti parí ṣe freedom fún nílé yín kẹ́ tó kó tó kúrò ńbẹ̀ ẹ sáré ọkọ fún
ẹ ń sáré ọkọ fún ẹ wo tí ó mọ lọ jẹ tí ó fi sáyé nílé ọkọ tẹ́ ń sáré rẹ̀ fún. Nígbà wọ́n bá fi millions of naira tí wọ́n bá fi ṣègbéyàwó fọ́mọ tán wọn ò ní béèrè wípé kí ló fẹ́ mọ sẹ́nu ìgbéyàwó kò kàn wọ́n. Oríṣiríṣi ẹgbẹ́ ló bí mi ó kó wá just because of wípé ọmọ ẹ̀ fẹ́ ṣe wedding. Ìyí tó fẹ́ mọ ṣe kò kàn wọ́n òun àtọkọ rẹ̀ sì ló kù lẹ́lẹ́jọ́. Ọkọ náà wà mọ̀ wò wípé after all wọ́n ti gbàgá wọ́n gbà rẹsì wọ́n gba àtọ̀ wọ́n gba tibí tó bá wù mí mo lè fi ọ̀sẹ̀ o mo ti sanwó rẹ o ìwọ sì tún rí kò tún sí nǹkan kan lọ́wọ́. Báwo lẹ ṣe wá expect wípé kíyà ọmọ jí ọmọ obìnrin náà? Báwo lẹ ṣe rò pé kíyà ọmọ jí ọmọ obìnrin náà? Ṣé ẹ rí ó di ọjọ́ tí obìnrin bá tó lè jókòó kó wò wípé tó bá jẹ́ wípé ọmọ ẹyọ kan lágbára mi bá ká nílé ọkọ jẹ́ n bí méjì, tó bá jẹ́ méjì lágbára mi bá ká jẹ́ n bí mẹ́ta, ọ̀nà yẹn kò tí ì smooth. I'm telling you kò tí ì smooth because anything ló lè ṣẹlẹ̀, anything ló lè ṣẹlẹ̀ tí ìyàgò wà nílé ìdúró tán. Gbogbo ìgbà la máa ń sọ òbí mi nígbà tí ọkọ bá sanwó iléèwé tán kó kú owó báírò lásán ẹ lọ bá bàbá yín ni. Àwọn ìyá àwọn tó jẹ́ ìyá àwọn ìyá wa gan ayé wọn ò kò rárá tó bá wọn, kò rárá tó bá ń fa ayé wọn ò rárá tó bá wọn. Wọ́n á ní ọtí bẹ́ẹ̀ ni wọ́n ló ti gbà yọ̀ǹda, wọ́n á ní wọlé dáadáa o ní yàrá ń bí ìmọ̀ o. Wọ́n ló ti gbà yọ̀ǹda wọlé dáadáa ní yàrá ń bí ìmọ̀ o. Bí ọmọ mi bá wá ń fojú winá tó bá rí èké báwọn òbí rẹ̀ wọ́n ní pé ìgbéyàwó tán bá mi ṣe táyé gbọ́ tọ̀run mọ̀. Mama, you are disturbing mommy o. Nígbéyàwó tán bá mi ṣe táyé gbọ́ tọ̀run mọ̀ àti wá gbọ́ mọ́ kún ọbẹ̀ o ọmọ èmi gan ojú mi winá jù bá ń lọ. Wọ́n lójú àwọn winá jù bá ń lọ mọ́ mú mọ́ra ni o, mọ́ mú mọ́ra ni o. Ṣé wá rí the funniest part of it ni wípé nígbà tí ọkùnrin bá ti fẹ́ obìnrin míì inú ti bẹ̀rẹ̀ bùkátà gbígbé lórí obìnrin o, inú yóò tún ti bẹ̀rẹ̀ bùkátà gbígbé lórí àwọn ẹbí rẹ̀ gan. Inú yóò ti bẹ̀rẹ̀ bùkátà gbígbé lórí ẹbí gan. Kí ló dé? Ṣé ogun wà láyé ni? Nígbà bá fọmọ yín ron tẹ́ ẹ fẹ́ ẹ wà bọ́ síta justice for kínní nígbà tẹ́ ń gbowó ẹ̀pìá o, wọ́n ń ṣàgá fún yín ẹ̀pìá o. Nígbà tẹ́yìn rán ọmọ yín lọ lé ọkọ tó jẹ́ wípé kò lè dẹnu ara rẹ̀ bọ́ dípòdípò pé yóò bí ọmọ ẹ̀pìá sí, ẹ̀pìá sí. Irú èmi tí mò ń sọ̀rọ̀ Ọlọ́run mọ iye iṣẹ́ tí mo kọ́ láyé. Mo nígbà bí ìdí rain bí ìdá wire work àjọṣe ni, shoe and purse bí build mo mọ̀ ń pẹ́, make up mo mọ̀ ń pẹ́. Bẹ́ẹ̀ mo dẹ̀ tún lọ léèwé bí ọ̀nà kan ò bá wá ọ̀nà kan ò wá ni. Ìjọba ò dáa wọn ò fún ọmọ ṣẹ́, bó bá fún ọmọ ṣẹ́ ọmọ rẹ mélòó lọ rán léèwé tí wọ́n fún ṣẹ́? Mélòó náà ọmọ tó rán léèwé tí wọ́n fún ṣẹ́? Káti wá sọ wípé ó job opportunity ó bá najú ta. Wọn empower àwọn èèyàn, wọn ò ṣe tán bá fẹ́ empower àwọn èèyàn mélòó nínú ọmọ lọ fi síbi iṣẹ́ láti kọ́ṣẹ́ tí ó lè rí àǹfààní yẹn jẹ. Ẹ wà bọ́ta ẹ wà Ọlọ́run ló mọ iye aṣọ tí òbí mi ní. Wọ́n ní ẹgbẹ́ dọ́dún ẹ̀ mo ní ìyá kan kọ́lọ́n bá ń fọ̀rún kẹ́ woman yìí, kọ́lọ́n bá ń fọ̀rún kẹ́ woman yìí kò sígbà tí mo rántí ikú wọn tí ò kí ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Lọ́jọ́ kan ni èèyàn kan gbé aṣọ lọ sọ́dọ̀ ìyá yìí, wọ́n bá ní ó dáa ìmọ̀ padà wá náà níwà wọ́n ti sọ náà pẹ́ ẹ̀ ní rà wọ́n lẹ́lẹ́ ń tọ́mọ lọ wọ́n mi ní ẹ̀wọ̀n tí wàá sọ pé n ò ní rà ẹ bá sì ti mọ́ sọ̀pọ̀ gbé wà mo ń tọ́ ọmọ ọlọ́mọ náà mọ́ ń lé ìwé. Ìyẹn ni pé wọ́n ti mọ̀ ládùúgbò wípé tán bá mú aṣọ ẹgbẹ́jọdá ìyá yìí ò ní rà yóò ló ń tọ́mọ lọ ẹni ẹlẹ́ni nígbà tí sì ń tọ́mọ lọ ńkọ́ ọmọ méjì wà yunifásitì àwọn tán wà ní private school wà ń bẹ̀ sásọ lọ́rọ̀ rẹ̀ kan
nígbà tí ò sínú àwọn ìyá akọ́mọ tó jogún yìí jọgbọ̀n. A rí àwọn obìnrin tó jẹ́ wípé wọn ò ní ọkọ o, single-handedly náà tọ́ ọmọ. Téèyàn bá lọ bá rẹ̀ ń kàtígórì yẹn ńkọ́. Ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ nìkan sọ wípé ọkọ ó rìnrìn kinní lọ. Kọ́lọ̀ mọ́ sọ adòpọ̀ ọ̀sán gan. Ará ọmọ 30 years tọkọ rẹ̀ ń kú. Àrí 40 tó ọmọ sì ti wà ńlẹ̀ tí ó wà rè tán ọmọ ni àbí ó dàn nù. Táwọn obìnrin tí àwọn ọkùnrin ò bá fẹ́ kí obìnrin kó dìde, ìjà wa gan rẹ́dì láti dìde. Tí ọkùnrin ò bá fẹ́ kí obìnrin ó tayọ, ìjà wa gan a ṣiṣẹ́ láti tayọ. Ó tèkì ẹni tó bá ṣiṣẹ́ láti jẹ́ kó òun ó tayọ kó tó ṣe kíni, kó tó tayọ. Tí èèyàn ò bá ṣiṣẹ́ láti jẹ́ kó tayọ, lúkan náà ni ó wà bí odò tí ó sàn. Kò sí bí wọ́n ṣe lè máa jí sẹ́fẹ́ntọ̀n tó wípé olóríire ní ọ, mọ́tò mélòó lọ ti ní, ilé mélòó lọ ti kọ́, tí ò bá kú ò lójú kan. Yóò kàn máa fetí gbọ́ràn ni kò lè rí ìmúṣe ògo. Ẹ jẹ́ káwọn obìnrin náà jígìrì. Ẹ jẹ́ ajígìrì. Ó bẹ̀rẹ̀ látọwọ́ àwọn òbí. Ẹ jígìrì. Àwọn ọmọ obìnrin tẹ́ ẹ nílé, ẹ fún wọn ní good education. Èyí tó bá jẹ́ pé iṣẹ́ lágbára yín bá ká, ẹ fi lé lọ́wọ́, ẹ jí ó rarin iṣẹ́ kó tó kúrò lákàtà yín. Ẹ rarin iṣẹ́ fún. Iyì wà nínú kí ọmọ máa relé ọkọ. Kí wọ́n wá ní lára ẹrù ìyàwó tí wọ́n ń kó lọ. Bóyá télò ló kọ́ ni, wọ́n rí pé ẹ ra machine 4 fún. Àwọn ẹbí ọkọ gan mọ̀ sọ wípé ṣe bí wọ́n náà rí pé 4 ló kó wá. Ọ̀yá gbìyànjú kó sọ di 6 fún, ọ̀yá gbìyànjú kó sọ di 8 fún. Ṣùgbọ́n gbà tó bá jẹ́ pé ńgbò bá délé náà náà ṣe ń béèrè wípé ṣé bẹ́ẹ̀ ní télọ̀ ló kọ́ ni. Ṣé wọn ò wá tí ìgbà yọ̀ǹda ni sí ò tí ì ṣe freedom ni. Ńgbà wọn ò bá rí kó gbé machine kankan wá. Àbẹ́ni tí ó kẹ́rù lé ọkọ tẹ́ ẹ̀dígbádìí àgbọ̀n fún. Tí wọn ò rí kán gbé machine kan ó tẹ̀lé lẹ́yìn. Wọn ò ní mọ̀ béèrè pé ṣé bẹ́ẹ̀ ní télọ̀ ló kọ́ ni. Kí ló wá dé? Ṣé wọ́n lọ ṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ fún láti. Àwọn òbí kan wà tó jẹ́ pé wọ́n street. Wọn ò lówó lọ́wọ́ o. Ṣùgbọ́n ní policy. Wọ́n á jẹ́ kó yé ẹ wípé só ọ̀rẹ́ mi náà tó ń wò yìí. Èmi gan gbìyànjú ni kì í ṣe pé ó wà. I'm telling you, orí afẹ́fẹ́ ni mo ti ń sọ yìí. Bàbá tó bí èmi lọ́mọ, ó lè sọ wípé ó wá tó ẹ, ìwọ graduate. Ló wá lọ́mọ kan lọ ṣẹ̀fẹ́, ìfẹ́ rẹ̀ pọ̀ lọ́kàn mi débi wípé ọ̀dọ̀ èmi mo ṣẹ̀fẹ́ tọ́, yóò jẹ́ kó yé ọ wípé èmi gan ń bẹ lọ́ọ̀ ni mi mo gbìyànjú láti tọ́ ẹni. Kí ló sàwọn òbí tiẹ̀? Tó fi wá jẹ́ wípé ò lọ́kọ̀ọ́kọ́ rán lọ léèwé kẹ́ tó bẹ̀rẹ̀ sí rán ọmọ lọ. Kò tiẹ̀ wá ní kankan rárá. Bó tiẹ̀ jẹ́ wípé NCE, bó tiẹ̀ jẹ́ wípé OND, ọ̀dọ̀ rẹ ni ó ti bẹ̀rẹ̀. Bàbá tó bí èmi lọ́mọ lè takorú ẹ̀ o. Wọ́n lè takorú ẹ̀. Because gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yóò máa ń dín ìrìn àjò àyànmọ́ gan, ó máa ń dín kúrú ni. Nígbà ọkọ nìkan bá ṣiṣẹ́ tẹ́mi sì bọ́. Àwọn alẹ́mi ọkùnrin ògùn yóò ṣe gùn. Bẹ́ẹ̀ tún gbìyàn náà báyìí wọ́n mọ̀ síra wọn ni. Nígbà nìkan bá ká tí pé obìnrin náà ní bá ń ṣiṣẹ́ tí ń gbọ́ gbogbo bùkátà, tí ń gbọ́ tibí, tí ń gbọ́ tọ̀hún. Ṣé kò ní làhùn níjọ́ kan? Yóò làhùn. Ẹ̀yin òbí, ọmọ yín ọkùnrin ẹ tọ́, ọmọ yín obìnrin ẹ tọ́. Ọmọ tẹ́ ẹ bá ti fẹ́ kó máa nàgà, ọmọ tẹ́ ẹ bá fi iṣẹ́ lé lọ́wọ́ tí ó fi jẹun, òun náà ní máa nàgà wípé mo gbọ́dọ̀ débì, ní tó mọ̀ wípé iṣẹ́ tẹ́ ẹ fi lé lọ́wọ́ gan tóun bá serious pẹ̀lú ẹ̀ yóò dirú yóò dìgbà fún. Kò sí ní téèyàn kan fẹ́ fi entice ẹ̀. Irú àfáà ní ìsìn, irú àfáà tán mú ní ìsìn. Ṣé ẹ fẹ́ sọ fún mi pé ó fún a máa fún Yusra ní 1 million ni? Ṣé ẹ fẹ́ sọ fún mi pé fún 200,000 ni? Àbí yóò dá fún màmí, wọ́n ló ti gbà yọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá kẹ́ra rin iṣẹ́ fún. Ẹ ṣeun gan mà, ẹ ṣé mo dúpẹ́ mà. Ṣé ẹ fẹ́ sọ fún mi wípé àáfà yìí tó ń fún Yusra ní 200,000 ní? Tó ń fún 100,000 níjókòó ẹ̀kan ni? Tó ń fún 50,000? Àbẹ́ ẹ̀ ti rí inú ilé tó náà ń gbé sí. Ẹ̀tọ́ ọmọ obìnrin ayé ti kú òní ayé wípé kìnì kan ni. A rí ẹ wo àwọn olówó yẹn.
obìnrin wọn ẹ wo ọmọ Ọ̀tẹ́dọ́lá àti ẹ̀rí gbogbo ẹ̀ asáà ń rí DJ Cuppy ẹ ṣáà ń rí yan lórí ayélujára bẹ́ẹ̀ tí ẹ̀ rí yan yín tẹ̀ sí ní social media ẹ ṣáà ń gbókọ wọn ẹlòmíì obìnrin náà nìkan ní òbí tó lò ní yọ̀ǹda ọkùnrin fún yóò sì tọ́ wọn títí débi tán tọ́ ọmọ dé mo sọ alábàápàdé woman kan níbi tí mo ti lọ ṣe makeup lóde woman yìí wá sọ wípé àwọn òjú méjì lọ lọ́wọ́ ìyá àti bàbá àwọn o wọ́n ní àwọn dúpẹ́ pé wọ́n tó àwọn obìnrin làwọn méjèèjì o wọ́n nígbà tí ó rẹ tí sickness ṣé bàbá àwọn ni àbí ìyá àwọn bẹ̀rẹ̀ táwọn gbé wọn lọ sí hospital wọ́n ní doctor sọ wípé iṣẹ́ abẹ 3 náà máa ṣe fún wọn wọ́n ní wọ́n dẹ̀ sọ iye tí ẹyọ kọ̀ọ̀kan máa kọ́ sí wọn woman yìí wá láwọn sọ fún doctor wípé ó yá iṣẹ́ ti bẹ̀rẹ̀ wọ́n ní doctor yẹn wá tún ní láti pe àwọn wọ́n ló pe àwọn tó bí ẹ̀mẹ́ta ó ní ẹ̀rọ dáadáa o kì í ṣe pé táǹsà àkọ́kọ́ tán tẹ́ni ní enough money ńlẹ̀ mọ́ kì í ṣe pé táǹsà kejì tán tẹ́ni ò sí nǹkan kan wọ́n ní because ó ti fojú obìnrin wà wọ́n wípé ọmọ obìnrin lásán kí náà fẹ́ ṣe wọ́n ní thank God pé òbí àwọn tọ́ àwọn wọ́n náà suppression yẹn wọ́n láwọn dá owó yẹn sílẹ̀ wọ́n ní doctor yẹn gan ó wá ṣèkì àwọn wípé ọmọ ní obìnrin bí ọkùnrin ní ẹ dákun tí àwọn òbí wọn ò bá tún wọn ẹ dákun ta ni ò bá sanwó ilé ìwòsàn ìwọ gan fúnra lára rẹ àbí ọkọ wọn lẹ́rù ṣé ẹ rò pé ọkùnrin mi wúlò ṣé torí pé àwọn tẹ́ ń wò pé wọ́n wà educated yẹn àwọn tẹ́ ń wò pé wọ́n lówó lọ́wọ́ yẹn nítorí wípé wọn kì í jáde wípé ìtàn pass through ní ọkọ ní kò jẹ́ kẹ́ ẹ mọ̀ mo láyọ̀ láti sọ fún yín wípé obìnrin míì ní dá sọ́rùn rẹ̀ tí ó dá sọ́rùn ọkọ tí ó tún dá sọ́rùn àwọn ọmọ ẹ kàn rí wọn tán gbé mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ káàkiri ni obìnrin mi ló ní ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ obìnrin míì ló ní mọ́tò tán wà torí pé àwọn ń gbé lifestyle alákọ̀wé wọn ò wá máa rojọ́ kán máa sunkún káàkiri ìyá fúsà bí ọ̀túnrí tọkọ mi ṣe ní ìyá àtàmẹ̀dò wọ́n ń ṣe me and my husband ní ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tí wọn ò bá tọ́ wọn kọ́ kí lọkùnrin ṣe tá a bá ń sọ wípé kí lọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe ọkùnrin soríire obìnrin soríire bẹ́ẹ̀ bá gbélé èlò náà ná sí láwọn ó fún o bẹ́ẹ̀ bá gbélé èlò náà ná sí láwọn ó fún o àwọn èèyàn tí wọ́n ti àwọn ọmọ obìnrin tí ń tì torí róòsì tí wọ́n fún wọn ní TikTok wọ́n ti ń sídìí ilẹ̀ káàkiri wọ́n ti ń sídìí ilẹ̀ ní àwọn ọmọ obìnrin nítorí wípé kíni wọn ò rí àmójútó lọ́wọ́ òbí ìdí nìyí tó fi jẹ́ wípé ní gbogbo ìgbà ni content mi mo sábà emphasize lórí wípé kí ni àwọn ọkùnrin tó jẹ́ pé ẹ bí ọmọ ẹ abandon ọmọ tòbítò because a máa run mí nú ọmọ mi ò bá jubi tó wà lọ nípasẹ̀ wípé ẹ wò ọmọbìnrin ni kò já mọ́ nǹkan kan èmi ti rí èèyàn tó sọ wípé ọmọbìnrin ló wá fẹ́ máa náwó lé lórí ọmọbìnrin ló wá fẹ́ máa náwó lé lórí because wọ́n ti wò wípé kí ló fẹ́ tara ọmọbìnrin jáde ìtí ò yí ẹ̀yin èèyàn ló pọ̀ jù ọmọbìnrin á máa láàánú òbí bó o bá fẹ́ mọ bí ọjọ́ ọ̀la ó ṣe rí fún ọ tọ́ ọmọbìnrin I'm telling you ìwọ gbọ́ enjoy life ó enjoy ọjọ́ ogbó rẹ dáadáa torí ọmọbìnrin tọ́lọ́run bá ṣìkẹ́ rẹ̀ débi wípé ó fi ọkọ gidi responsibility yẹn ò ní pọ̀ lórí ẹ̀ tó tàwọn ọkùnrin tẹ́ ẹ dá gbogbo energy yín lé lórí yóò fẹ́ yàwó ẹ tí ìmọ̀rú ìhà tíyàwó rẹ̀ ó kọ sí ẹ tí ìmọ̀rú ìhà tíyàwó rẹ̀ ó kọ sí ṣùgbọ́n ọmọbìnrin kò sí bó ṣe lè burúburú tó tí ò ní rántí òbí tí ò ní wo wípé dádì mi mọ́mì mi kò sí bó ṣe lè burúburú tó ọmọbìnrin wọ́n bá ní èyàn ò bí sùn yóò bí wálẹ̀ ẹ wá bí ọmọkùnrin ẹlòmíì ò tiẹ̀ tó ní kọ́ ọmọbìnrin kó dúró fọ́mọ ọkùnrin jẹ́ ó kọ́kọ́ lọ ilé ìwé náà ìtorí ẹ̀ ní Alájíkẹ́ fi máa ń sọ ní gbogbo ìgbà wípé wọ́n fi
ẹni tó bá mọ tí Rice sọ ní 10 years ago so lè sọ wípé yóò dìbà yẹn ní ọdún yìí kò lè sọ wípé yóò dìbẹ́ yẹn lọ́dún yìí ta ló mọ̀ wípé Rice máa di 10 ó máa di 100,000 ta ló mọ̀ wípé Rice ó máa di a máa rà ní 120,000 má ní kọ́ọ̀mù tó rí ní ìsìn lọ fẹ́ fi pẹ̀lú ọmọ lẹ̀ the moment tí àwọn òbí bá ti realize kíní yìí ilé ayé gan rọrùn fún yín yóò rọrùn fáwọn ọmọ ẹ̀yin àgbà náà lẹ máa sọ pẹ̀ka kí n bí ọ̀kan ṣoṣo àbí báwo lẹ ṣe máa sọ kàkà kí èèyàn ó bí lọ rẹrẹ kó mọ̀ ní kókó wọn lòun náà ló bí eléyìí mọ́ ni òun náà ló bí eléyìí ṣe bí ngbà tí ò rí ẹni ṣe kankan lórí rẹ ló nífẹsẹ̀ gbá geography káàkiri gbìyànjú láti mọ́ ní gbogbo béèyàn bá ń gba 100,000 tó ń rí income 100,000 cut your clothes according to your materials má ní according to your size if you have two yards of clothes now or fabrics lè sọ wípé ẹni tó ń lo size 20 ẹni tí ń lo size 25 ìní ò fi ràn aṣọ tó bá nílẹ̀ òní ó pèlò rẹ̀ lórí yálà gèlè ní ò bá tó owó ni yálà yóò kàn fi ṣe borùn ni yálà fìlà ní ò bá fi ṣe ni ìtí ò fi ṣe nu ẹ mọ̀ jẹ́ a mọ̀ waste life àwọn ọmọ obìnrin ó ti ń pọ̀ jù it's getting too much mo wà force láti mọ̀ bíra mi wípé ṣé wọn kì í fi àwọn ọkùnrin ṣòwò ni àwọn ògo irú Yusron ní ìsìn Ọlọ́run ló mọ tí ó dà lọ́jọ́ iwájú wọ́n ti cut ẹ̀ short just because of wípé kíni àfẹ́sọ́nà just because of wípé kíni ogbó ilé ọkọ just because of wípé kíni ṣáà ní kí ọmọbìnrin ó mọ̀ láfẹ́sọ́nà mọ́ ni ṣùgbọ́n mo ṣe fídíò kan sẹ́yìn ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ìwé ẹ lọ bá mi wò wípé àdúgbò tí èèyàn bá ń gbé gan pẹ̀lú àwọn ọmọ ó determine future wọn ó determine irú orientation tí irú ọmọ yìí ò ní ó determine irú lifestyle tí irú ọmọ bẹ́ẹ̀ tí ó ní lọ́pọlọ irú wà tí ó mọ wù àdúgbò kan lẹ́gbẹ́ nígbà bá rí tí àwọn bí ò tiẹ̀ jẹ́ wípé kinní náà tẹ́ rí wípé eléyìí lọ school láàárọ̀ eléyìí lọ school láàárọ̀ eléyìí lọ school láàárọ̀ ẹ̀yin ó ṣe sọ wípé kéwù nìkan lẹ fẹ́ kọ́mọ yín ó ṣe láti fi jẹun nígbà tẹ́ bá rí tí ẹni tí ń lọ léèwé lọ ẹni tí ń lọ sẹ́nu ẹ̀kọ́ sẹ́yìn lọ ẹ̀yin ó ṣe wá jí ọmọ tí láàárọ̀ kùtùkùtù lóòótọ́ ó dáa kéèyàn ní ẹ̀kọ́ ìmọ̀ Ọlọ́run bọ́ ǹjẹ́ ìní ẹni yẹn ní ó put food into that person's table àìníṣẹ́ lọ́wọ́ pásítọ̀ oní ọmọ ọmọ ríran nígbà tí Ọlọ́run ò fi ìran kankan hàn because ó fẹ́ jẹun and there is no alternative kò sí another source of income àìníṣẹ́ lọ́wọ́ àfà oní ọmọ sọ wípé ẹ sá lọ ṣe bẹ́ẹ̀ sá lọ ṣe báyìí because ó fẹ́ jẹun nígbà tí ò sí alternative mi but you as a cleric you as a pastor when you have your own money you have your own source of income kò sí anybody tó lè yín sọ̀tẹ̀ one thing tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nìyẹn it come with pride nígbà tí èèyàn bá wò wípé okay kò sí bẹ́ẹ̀ ni iṣẹ́ lè mọ gbówó fún ató tó bá ṣe tí ò dáa máa láṣẹ ẹ̀ wọ́n ti mọ̀ wípé ọ̀tọ̀rọ̀ owó lọ́wọ́ wọn náà dúró díyàn kọ́ tó jẹun but when they know that awakula ń bú wọn tí ìbá fi lè san táìtì mọ́ ní ìsìn nǹkan ti ṣe dádì wọ́n ṣe bó bá ṣe wù wọ́n ẹ̀dẹ̀ mọ̀ ìtorí tó jẹ́ kí n máa ṣe fídíò ní wípé tó jẹ́ kó kí n máa emphasize lórí pé àwọn ọmọ obìnrin ni wípé obìnrin náà ń lò wọ́n lu ọkùnrin fi ṣòwò obìnrin náà ń lò ẹ jẹ́ ká tọ́ ọmọ obìnrin ẹ jẹ́ àtọ́ ọmọ ọkùnrin náà o ṣùgbọ́n ẹ jẹ́ àtọ́ ọmọ obìnrin ẹ jẹ́ àgbìyànjú ló gẹ́gẹ́ bí òbí ojúṣe òbí ni láti bí ọmọ kì í wá ṣe pé láti bí nìkan kó kàn bí ilẹ̀ wípé mo kú ti bí ọ náà bó bá ṣe wọ́kọ́ síra rẹ̀ ojúṣe òbí ni láti sapá ojúṣe òbí ni láti sapá tí wọ́n bá tiẹ̀ sọ in fact orí afẹ́fẹ́ la wà nírú wa igan
tí ìbá ṣe wípé yóò gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tán bá nírú wa yóò kàwé ẹ ṣàjẹntì ẹ̀ fi mọ́ ń bẹ̀ wọ́n nítorí wípé kí ni ipá tí àwọn pẹ́rẹ́ǹtì wá sà wọ́n mọ̀ wípé wọ́n ti ẹ̀ lérí sà rárá kí ló wá dé ẹlòmíì tún ṣiṣẹ́ ìjọba náà kò sì tún rí ọmọ kankan tọ́ wọ́n wá ní wọ́n dé mọ́lẹ̀ ni wọ́n ṣe kinní kan ni ẹ̀yin ṣe rìnrìn ibi tí wọ́n ti dé mọ́lẹ̀ ẹ tú àwọn ọmọ obìnrin bẹ́ẹ̀ tí ẹ rí ẹ make sure pé ẹ tú àwọn ọmọ obìnrin Ọlọ́run mọ́ fi aṣọ fún alẹ́ ẹ wo bàbá Yustro yẹn bàbá yẹn ti dàgbà mo wo fídíò bàbá yẹn mo dẹ̀ ń sunkún tán bá lẹ́yìn ò ní sí òfò alẹ́ ni bàbá yẹn ṣe torí àgbàlagbà ni wọ́n ná gbóúnjẹ sílẹ̀ Yustro yẹn ò lè jẹun isa ń lọ náà ni pé ẹni tí ń pè kíkankíkan yìí kó òun lọ ṣé ẹ̀dẹ̀ rí ayé ti kọjá wípé àwọn ọmọ obìnrin náà ẹ mọ́ sọbi tẹ́ ẹ bá ń lọ nílé ká pé ọmọ yìí ò sọbi tí bá ń lọ ni wọ́n kàn máa wà náà ni o wọn ò ní mọ ibi tó yà sí ẹ bá ń ṣe fídíò yìí kó kan gbogbo ọmọ obìnrin là dádì mi ò gbọ́dọ̀ mọ̀ you will not know that oore náà ń ṣe é fún ọ wọn ò gbọ́dọ̀ rí mi bẹ́ẹ̀ àti ò ní mọ̀ pé oore náà ń ṣe é fún ọ àwọn òbí kan wà tó jẹ́ wípé wọ́n prefer kí ọmọ ọkùnrin kó wá kí ọmọ wọn lé láti lè fi ojú lẹ̀ worú bá ṣe ń ṣe ju wípé kí wọ́n àlá ọmọ wọn láti lọ sọ́dọ̀ ọkùnrin lọ mo ní àwọn òbí bẹ́ẹ̀ tán pọ̀ kódà tí ìṣe wípé bóyá à ń fẹ́ra kódà tó fi dórí ọ̀rí obìnrin woman yẹn ò ní kán máa bọ̀ wá sọ́dọ̀ tiwa iṣẹ́ tí wọ́n fi lọ sọ́dọ̀ tiwọn jẹ́ kán máa bọ̀ ìjójú tí ò korò lóòótọ́ ni skul ọmọ yín dágbére ṣé skul ló wà mo wo lédi Cameroon kan ló dá pé Cameroon ni ọkùnrin 6 ọmọ SS1 àbí SS2 kọ́ ni lédi yẹn wà ló nìkan bá lájọṣepọ̀ lẹ́ẹ̀kan náà ọkùnrin 6 wọ́n ní láti lé ọmọ yẹn kúrò léèwé ni àbí kí náà fẹ́ fi kún tí wọn ò bá lé kúrò léèwé wọ́n ní láti lé kúrò léèwé ni nítorí wípé kí ni ìyá rẹ̀ ní láti wá mú níbi tí àwọn akẹgbẹ́ rẹ̀ ti fi ṣe yẹ̀yẹ́ ṣé ẹ rò pé ṣé bẹ̀rẹ̀ ni ṣé ẹ rò pé jọ́ tó lọ bá àwọn ọkùnrin 6 sùn ṣé ẹ rò pé jọ́ yẹn náà jábàálì ẹ̀ ni lóòótọ́ lẹ burú ẹ street gan èmi náà mọ̀ bẹ́ẹ̀ bọ́ àwọn ọmọ obìnrin ẹ fà wọ́n mọ́ra be your daughter's friend kán lè mọ sọ gbogbo nǹkan ọmọ mi nípa wípé tí ò yẹ kẹ́ ẹ gbọ́ gan yóò ti sẹnu fóró yóò ti jábọ́ lẹ́nu rẹ̀ kó tó máa wò pé yóò ti jábọ́ lẹ́nu rẹ̀ ẹ fún wọn ní ẹ̀kọ́ ọlé it will be a big slap on you nígbà téèyàn ò bá rí owó gbé fọ́mọ téèyàn ò bá rí owó sọ wípé òkè ni téèyàn ò tún wá fún lẹ́kọ̀ọ́ ọlé kankan téèyàn ò tún fún lẹ́kọ̀ọ́ ilé kankan mo máa ń rí update ìyá mi alálùbáríkà kan dáadáa wípé nígbà tí ọmọ 16 years tẹ́ bá tí wọ́n ṣe birthday surprise nínú ilé tán gbóríṣiríṣi ẹ̀bùn wá ọmọ 16 years kí lẹ́ ń tẹ̀ láti sọ wọ́n wá ń fọn pàrárá fún ẹ̀yin náà ń kẹjọ́ mọ́lẹ̀ ọmọ mi lórí ọkùnrin ẹ ti àwọn òbí tí ò ní kan ṣe ni àpẹẹrẹ àwọn òbí tí ò ní kan ṣe ni ẹ ti bà yí ọmọ yín jẹ́ lákàtà yín ẹ ti bà yí ẹ̀ jẹ́ Ọlọ́run ló mọye boyfriend tí òbí mi ti mọ̀mọ́ ọmọ obìnrin tó bí ó ti gbowó lọ́wọ́ Táíwò ó ti gbà lọ́wọ́ Kẹ́hìndé ó ti gbà lọ́wọ́ Dòwú ó ti gbà lọ́wọ́ Àlàbá ìjọ́ kan náà wọ́n ó gbé lọ tó ní rí mọ́ ìjọ́ kan náà ni gbogbo àwọn ọ̀wà tẹ́ ẹ bá mọ̀ wípé kò lè mọ́ ẹ gbọ́dọ̀ mọ́ wù lójú ọmọ tó náà fi mọ́ wò pé tí dádì mi bá lè ṣe báyìí ṣe sí mọ́mí mi pẹ̀lú gbogbo nǹkan lẹ́yìn ojú àwọn ti rí a jẹ́ pé kẹ́mi náà yẹ awọ́ ẹni tí ó lówó lọ́wọ́ ó sàn kí n mọ tó lè mọ́ mú ọmọ dásà wípé ó sàn kí n mọ́ sunkún nínú èsì ju kí n mọ́ sunkún nínú ibi tí ti mọ́ fi atẹ́gùn síra mi lọ nínú ibo ló ti dá kéèyàn mọ́ sunkún torí Ọlọ́run má jẹ́ arógun ìbànújẹ́ wa mọ́ ṣe nǹkan rẹ̀ tí ayé èèyàn bá fún lẹ́ẹ̀kan náà yóò mọ̀ wípé atátó iyọ̀dùn tí èèyàn bá rí ìbànújẹ́ tó wọ depression kò sírú owó tó lè ní lọ́wọ́
sówó tó ayọ̀ ọkàn ni ẹ mọ́ wù lójú ọmọ mọ́ gbogbo òwà tí ó mú kọ́ mọ́ àti pé gan èwo ni kí ìyá ó pe ọmọ gúnlẹ̀ ẹ rò wípé oore lẹ́ ń ṣe ẹ rò wípé ẹ fi ń ba ọjọ́ ọ̀la àwọn ọkọ yín jẹ́ ni ẹ ní mọ̀ wípé indirectly ẹ ń ṣera yín nígbà tẹ́ ẹ bá pe ọmọ gúnlẹ̀ báyìí la ṣe jọ bẹ̀rẹ̀ sọ́mọ rán yín kẹ́jọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ló wù ẹ̀yin nìfẹ́ wù àmì àwọn sọ bó bá jẹ́ pé ìfẹ́ ló ń bá lọ sàn-sàn tó bá jẹ́ pé owó ni bá lọ má ròyìn tójú rẹ̀ bá rí mọ́ faramọ́ àfọlọ́sìn ọ ẹ ti pe ọmọ ẹ ti pè jáde ẹ ti sọ everything ìtò yìí ó mọ̀ sí ni ìtì òyì ó mọ̀ sí ni ẹ ti sọ fún ó ti ń àfẹ́ ti ẹ̀ gan ó ti ń àfẹ́ ti ọmọ kò tí ì relé ọkọ bọ̀ ó ti ń àfẹ́ tẹ̀ ìwà wo lẹ fẹ́ kó wù níbẹ̀ ẹ dákun ẹ jẹ́ àtọ́ ọmọ obìnrin especially ọmọ obìnrin ẹ jẹ́ àtọ́ ọmọ obìnrin ẹ jẹ́ á máa sọ̀rọ̀ títí fún wọn ìwọ náà lè ṣe dáadáa unisex lówó láì ṣe pé o síra rẹ lẹ̀ láì ṣe pé o lọ tara rẹ lọ́pọ̀ kó lè rí ìrà lọ́wọ́n gógó o lè ṣe dáadáa o lè ṣe dáadáa wọ́n jẹ́ kéèyàn kan ó tàn ọ́ ọjọ́ tó bá jẹ́ pé irú àyájọ́ ọjọ́ olólùfẹ́ ọjọ́ va àwọn ọmọ yín obìnrin bó jẹ́ fúláwà lágbára yín bá ká bó jẹ́ pátá ẹ máa rà á fún wọn ìwà ṣe pé ńgbà náà ni ọkùnrin kan ní ó wá lọ gbé tẹ́dí bí ẹ̀ kan wá lọmọ náà tí mọ̀ ṣe wàá ńgbà tí ò rí irú ẹrí ó jọ lójú náà ńgbà tí ò rí rí bẹ́ẹ̀ bá ti fún ìyàwó yín ẹ máa fáwọn ọmọ obìnrin yín náà ṣé rí obìnrin a máa nǹkan máa ń tètè attract wa ẹ tọ́jú ọmọ obìnrin òbí mi ò mọ ìgbà tọ́mọ bẹ̀rẹ̀ nǹkan oṣù òbí mi ò ra páàdì fọ́mọ rí dípòdípò pé ó ti ra pátá ẹni ṣe bó náà ń sèvù owó ṣé ẹ gbọ́jà lé lórí tí ń jèrè ń bẹ ni ṣé ẹ sí ṣọ́ọ̀bù tí ń régé ń bẹ owó tí wọ́n ń sèvù bo ní tí ń rí ọjẹ́ o sọmọ tẹ́ ẹ̀ ra pátá fún òní ó wọ pátá kan tí tẹ́ ẹ̀ rírí nídìí rẹ̀ tẹ́ challenge wípé bó lọ ti rí tìdí ẹ̀ ọmọ tẹ́ ẹ̀ raṣọ fún rí ṣó ń lẹ́ẹ̀rí tó wọ tọ́ọ̀pù kan tẹ́ wàá wò wípé ta ló ra tọrùn ẹ fún ọ torí ẹ̀yin tẹ́ ẹ̀ ra nǹkan fọmọ sẹ́ẹ̀ ní mọ́ tẹ́ ẹ̀ rà fún ṣùgbọ́n nígbà tí ọmọ bá ti ń dáhùn wípé èwo lẹ rà fún mi nígbà tẹ́ ẹ̀ rà kankan fún mi sí ìwà ní wọ sọ ni ẹ̀rù ò bọ́mọ yín láti máa mú gift wálé mọ́ ọmọ GS1 yín ti mú gift wálé my friend got it for me ẹ̀rẹ́rìn ọjọ́ ọ̀la yín lẹ fi ń ṣe yẹ̀yẹ́ inú yín ò dùn ẹ̀rẹ́rìn ọjọ́ ọ̀la lẹ fi ọjọ́ ọ̀la yín ṣe yẹ̀yẹ́ lẹ̀ oríṣiríṣi ẹ̀bùn náà ti mú wá fọ́mọ yín inú yín ń dùn ẹ̀ ń gbà á lẹ́nu ìgbà tọ́mọ yín náà sọ wípé òun wọ adọ́ọ̀tì yìí báyìí ọlọ́run ló mọ iye ọkùnrin tẹ́yìn gangan fúnra lára yín ti mọ̀ mọ́ ọlọ́run ló mọ iye ọkùnrin tẹ́ ẹ ti mọ̀ mọ́ bẹ́ẹ̀ nínú yín ń dùn ẹ̀yin lẹ́tùn mọ́ pìn án bó o ní ṣe lágbájá ṣe yí girlfriend yẹ tí ò ní ṣe freedom ni ẹ̀yà wówó lọ́mọ tẹ́ ẹ ti fi fún ẹ bá yé àwọn ọmọ jẹ́ ó easy fún ọ tí ó lù ọ gan láti lù wọ́n ọmọ yín ti ń lọ yín ti ń rè sun abí ọkùnrin at her age bó o ṣe pé ń bó o bá lọ tó bá bọ̀ náà ẹ̀yin náà yóò wá fún ní nǹkan mọ́mì mi ẹ gbà kí tí mo bá ẹ mú bọ̀ rèé lọ́dọ̀ ọkọ tẹ́ ẹ ti fi fún èmi akú mọ́ sọ ẹ mọ́ ṣe lọ bọ́lọ́run bá tiẹ̀ wá tiẹ̀ fún yín ní second chance tí ò jẹ́ kán rí ti ń lò ṣebí ńlá bá yín dúpẹ́ ẹ ti ìṣọ́ra yín dá lájẹjọ já jẹ wọn mọ́nú oyún ẹ ti jẹ̀dọ̀ tí mọ́dọ̀dọ̀ ẹnu yín ò lè sòdodo mọ́ òbí mi ò tí ì ní fọ́ kò tí ì ní fọ́ nǹkan kan mọ́lẹ̀ báyìí kò tí ì 40 kò tí ì 45 mo ò lè ṣiṣẹ́ mọ́ wọ́n á lé mi irú mi ní wá ń kiri ọjà náà kan ń kiri tán fi tọ́ ọmọ tán o ọjà tí wọ́n ṣe fáàrí lé lórí àwọn obìnrin ní ìsìn oge club náà sì wá ń ṣe ó kún rí TikTok tí o lẹ́mìí ẹ̀
bó bá lẹ́mi ẹ̀ má wọ́ o sáà lè po dí ọ̀sẹ̀ kó rówó dáa. Jọ́ kan mo ṣe fídíò mo ní ṣe náà lẹ́sẹ̀ rówó tọ́mọ ṣé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ fún ọmọ sẹ́nu ẹ̀kọ́ ṣẹ́ṣẹ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ fi hàn sílé ìwé kómi ó mọ̀ mọ́ tán ẹrù kan bẹ́ẹ̀ lómi bá sínú wọ́dúrópù ẹ̀ báyìí aṣọ ẹgbẹ́jọdá ó lọ bẹ̀rẹ̀ ẹbẹ ni tí ò sí kókó. Ẹ dákun ẹ jẹ́ àtọmọ kò sẹ́ di dandan kẹ́ sọ wípé léèwé ní olówó bá jẹ́sẹ́ náà lágbára yín bá ká ẹ ṣe fírídọ́ọ̀mù fún láti lé yín. Ẹ mọ̀ ní kọ́kọ́ àbùkù gan ni àbùkù nígbà tẹ́ ẹ bá sọ pé kọ́kọ́ ọmọ yín ó bá ń ṣe fírídọ́ọ̀mù sóun ló bá ń bí yóò tún mọ ìjèrò ọ̀rọ̀ lára yín lọ́jọ́ iwájú á ní náà fi fi ọsẹ nu ẹ̀kọ́ṣẹ́ tó jẹ́ pàwọ́ ara ṣẹ̀ wá ṣe fírídọ́ọ̀mù fún ọ. Àbẹ́rò pé gbogbo tójú wọn rí náà wọ́n wà mọ́ ròyìn fún kì í ṣe gbogbo ẹ mọ́ ta àwọn ọmọ ẹ lọ́pọ̀ ẹ jẹ́ kán mọ̀ pé yìí gan dúró tán àwọn ìyá ìyàwó kan gan wà tó jẹ́ pé ọkọ ọmọ máa fi ọ́ ṣàdúrà ni wọn lọ́lọ́run ló ní kí n fi ọmọ yín iyì wo ló tó láyé yìí kì í ṣe sẹ́ ẹbí ẹ̀ tún ti wà ní àwọn fámílì ẹ̀ tún ti ń bọ̀ ẹ dákun ẹ jẹ́ àtọmọ enough is enough káyé lu àwọn obìnrin mọ́ ọmọ tí tó ń gan bá àfi ọmọ tó rírí ò bá pé bọ́ ẹ jẹ́ kán mọ̀ nípa tí pẹ́ ṣe wọn tẹ́ ẹ lè ṣe àbí sọmọ tó ẹ fẹ́ ṣe fídíọ̀mù fún nìsín tẹ́ ẹ pẹ́ bí tẹ́ ẹ para lọ tó wọ́n ní ìyá rẹ̀ sì fi ṣẹlẹ̀ lọ o ìyá rẹ̀ gbìyànjú o ó ṣe tàbí amọ́ o bàbá rẹ̀ sì gbìyànjú o wọ́n gbìyànjú lórí ọ̀rọ̀ rẹ̀ lókàn ya tó lóò yá o ṣùgbọ́n sọ́n lè sọ gbólóhùn sí pé ẹ sì gbìyànjú o ṣé ẹ sì rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé sùúrù lérè mi kan lọ́sọ̀gbọ́ mo wá kiri ọlọ́run ní jẹ́ lú ọ o owó tó o lè rí fúnra rẹ̀ béèyàn kan bá fi lọ tán tán fi búrẹ́dì tán fi kú ọ lómi ọbẹ̀ jọ ọ̀run rè rẹ o kò sẹ́ni tí ń báyàn lọ ọ̀run o wọ́n ṣe báyìí báyìí náà ni wọ́n dárò náà ló tán gbogbo eléyìí tá à ń sọ ní ìsìn nípa tààfáàn nígbà tí ọba ẹrọ́sù kan ní ìsìn ayé tún ti mọ́rọ̀ míì sọ wọ́n ti gbàgbé ní èmi á mọ́ sọ èèyàn ló ṣòro ó gbàgbé jù especially when it comes to wípé wọ́n bá tiẹ̀ tún wá tètè rí èèyàn di space tó ń dí yẹn tán bá tètè rí èèyàn di fún ọ ó lọ nìyẹn ẹ jẹ́ àtọmọ àtẹkùn àárọ̀ àtẹkùn ọ̀sán àti talẹ́ lórí ọmọ àníbọn sùn kankan bẹ̀ ṣùgbọ́n ẹ jáwa náà gbìyànjú gẹ́gẹ́ bí òbí ẹ jẹ́ àgbìyànjú Alájíkẹ́ kò ní rí jù báyìí lọ o àní rí jù báyìí lọ ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi comment ẹ ṣé látàárọ̀ ẹ ṣé mo dúpẹ́ o màámi GMK Abọ́sẹ̀dé GMK ẹ ṣé mo dúpẹ́ mà thank you so much gbogbo sister Oyedokun ẹ ṣé gan pátápátá àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ join mi látàárọ̀ thank you very much mo appreciate yín o ó dàbọ̀.